ayé ń jẹ. Ẹyẹ ayé. Ayé ń jẹ. Ẹyẹ ayé. Ayé ń jẹ gbẹ̀gbẹ̀jọ gbẹ̀rìndínlógún. Ẹ ṣé ẹ̀yin lè bẹ́ẹ̀. Ẹ má bínú sí mi pé gbogbo yín nípàdé pàjáwìrì kò lè dáa ni. Ọmọ Làbákẹ́ mọ̀ bó ṣe jẹ́ sí mi olówó àfọ̀rọ̀ kan lọ mi. Bẹ́ẹ̀ni. Bó sì fi ṣe tó mi létí mo ní etí gbogbo yín gbọ́dọ̀ gbọ́ torí ẹnu ọlọ́fà láti gbọ́ mo ta torí ẹ̀ mo ṣe pè yín òjijì. Ẹyẹ ayé. Ayé ń jẹ. Ẹyẹ ayé. Ayé ń jẹ. Ẹyẹ ayé. Ayé ń jẹ gbẹ̀gbẹ̀jọ gbẹ̀rìndínlógún. Bẹ́ẹ̀ni, ọ̀rọ̀ kan ni mo wá fi lọ ẹ̀yìn ẹgbẹ́ mi. Ẹ̀gbọ́n mi ló fọ̀rọ̀ kan tó mi létí. Ọmọkùnrin kan tán pè Ládòyè wà ní ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi. Ó sì fẹ́ jọba láàrin ìlú. Ṣùgbọ́n nítorí kò lówó dání, wọn ò fẹ́ fi jọba náà. Nítorí ẹ̀ ni mo ti wá fi ọ̀rọ̀ náà lọ̀ yín pé ká ẹ dákun dábọ̀, ká ẹ fọwọ́ tì mí lẹ́yìn, k'Ádéoyè lè jọba. Ẹyẹ ayé. Ẹyẹ ayé. Ayé ń jẹ gbẹ̀gbẹ̀jọ gbẹ̀rìndínlógún. Ọmọ Làbákẹ́. Ọ̀rọ̀ ló délẹ̀ yìí o. A ti gbọ́. A ṣèfẹ́ inú rẹ̀. A fọwọ́ tì ọ́ lẹ́yìn. A ṣe gbogbo ohun tó o bá fẹ́. Ṣùgbọ́n kí ni ó jèrè tí a? Bẹ́ẹ̀ni, àwa ní òfúnni láti yẹsì gba odidi ẹran. O kì í ṣọmọdé ẹgbẹ́, ó di dandan kò mú àdéhùn ẹ ṣẹ. Ọmọ Làbákẹ́, ọ̀rọ̀ ló gbọ́ yìí o. Wọ́n ní kí ni ó jẹ́ ìpín tiwa sọ bí a gbọ́. Ẹyẹ ayé. Ayé ń jẹ. Ẹyẹ ayé. Ayé ń jẹ. Ẹyẹ ayé. Ayé ń jẹ gbẹ̀gbẹ̀jọ gbẹ̀rìndínlógún. Ẹ wo ẹ̀yin ẹlẹgbẹ́ mi, àǹfààní pọ̀ rẹpẹtẹ tá a máa rí o. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé k'Ádéoyè bá ti jọba, èmi ọmọ Làbákẹ́ ti di olórí. Ẹ sì ti mọ̀ pé ọba ti di tiwa ni. Kété tí Adéoyè bá ti di tiwa, kò sí ohun tá a máa nawọ́ mú láàrin ìlú tí ò ní jẹ́ tiwa. Ọmọ Làbákẹ́ o, ọ̀rọ̀ ló sọ sílẹ̀ yìí nítorí pé kí ni tí ojú bá yẹjú kóun má yẹ o. Àwọn òtí ẹ̀ ní yẹ. Ìgbà tí kò ṣọmọdé ẹgbẹ́ ẹ ṣé. Ṣé ẹ rí wípé táwọn náà bá ti ní olórí ààfin